Lizzy ANJORIN, mo wá sínú DM mo wá fún ẹ ní voice note yìí torí mi ò ní fi tèmi ṣe ọmọ náà làrán sí náà. I will come to you directly and I will talk to you one on one. Wọ́n ní tí ṣìgìdì bá máa tẹ́ á ní kó mú òun lọ sódò láti lọ wẹ̀. Liz, I don't want to have any issue with you. Neither do I want you to have any issue with me. We both are two parallel lines that can never meet. The way you do your stuffs, the way you handle your things, the way you interact with people, the way you mingle with people, the way you come for people is not my way. And I do not want to have anything whatsoever to do with you. I've known you for over 2 decades. We are not friends. We are not even acquaintances. And for that reason, ni mo ṣe ń sọ fún ẹ that I do not want to have anything to do with you. Video tó kọ́kọ́ ṣe tó fi call me out, that was after tí mo bímọ, before ìjọ òkú tó ní mo lọ sórí kinní kan Exabog, mo lọ ń fi kinní kan mo lọ ń rẹ́rìn lórí comment section Exabog nígbà tó bímọ títí ẹ. I don't understand how that is your business. Nǹkan tó pa mí lẹ́rìn tí mo fi rẹ́rìn tí mo fi icon ẹ̀rín síbẹ̀ might not even have anything to do with you. I don't even remember the so-called post you're referring to, but let's just keep that aside. Ṣó ti yé ó ló fẹ́ wá kí mi, mo dẹ̀ sọ fún ẹ honorably that I do not want you to come and visit me. Kò ṣe torí pé mo ní ẹ sínú àbí torí pé à ń jà, but torí pé your Franca's family, I don't want them to use the opportunity of the fact that you came to say hello to me kọ́ wá máa fi yẹn gbé oríṣiríṣi ẹjọ́ lórí social media. I do not want that for myself and my family. I told you that point blank. Showari, yeah, I sent you a prayer message lórí kíní Exabog because I feel that is what you need. Sure, you understand? And I never insulted you, neither did I. Now, let this be the very last time in your entire life to ma ever dárúkọ or refer ọmọ mi sí any video or post or whatever tó bá ṣe. Ṣó mọ̀ pé mo pẹ́ kí n tó bí tèmi. Wèrè ọlọ́mọdé lèmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí. I repeat, Lizzy ANJORIN, èmi DAYO AMUSA, mo send voice note mo sọ fún ẹ. Let this be the last time tó máa ever ṣe any post tó dẹ̀ máa dá orúkọ àbí tó máa ní nǹkan kan tó máa mọ́rọ̀ ọmọ mi tí máa ní nǹkan tó ní ṣe pẹ̀lú ọmọ mi nínú post tó bá ṣe. Liz, tó bá dán irú ẹ̀ ní àṣà máa jáde fún ẹ, ṣùgbọ́n mi ní jáde fún ẹ lórí social media. Èmi ò kí ń ṣe social media drama. You know me very, very, very well. Èmi máa ń sọ ojú abẹ, máa ń sọ ní kò ní. Máa wá fún ẹ lọ́nà tó ò ní like. Ṣọ́rọ̀ mi yẹ, so má wá jẹ́ ká dọ̀tá ara wa. Ẹni tí mọ́tò bá gbá, òun kọ́ ló máa mú nọ́mbà o. Ṣó ti yẹ, fi àpọ́nlé ẹ sórí àpọ́nlé ẹ. Dúró láàyè ẹ, pọ́n ara ẹ lé. Mi ò tabá ẹ, má tabá mi. Gbogbo nǹkan yóò hùn tó lè hùn ẹ ló lè sọ lórí social media. Ìwọ ló mọ bó ṣe ń ṣe nǹkan ẹ. I cannot crucify you for your actions, but I am giving you, this is the very first time and the last time I'm going to say this. Tó bá ń ṣe gbogbo video àbí bá ń tẹ gbogbo post ẹ, tó bá refer sí ọmọ mi in any form, Lizzy ANJORIN, I'm very sure you just don't want us to go my own route, because route títí ẹ ó messy, kò dé make sense. Èmi ò ní bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ọlọ́pàá ọlọ́rọ̀ ẹni mo sọ fún ẹni tí wèrè bá ẹni tí mọ́tò bá gbá kọ́ ló máa mú nọ́mbà mọ́tò o. Má jẹ́ kémi àti ẹ má jẹ́, sorry baby, má jẹ́ kémi àti ẹ má jẹ́ ká wojú ara wa. Ṣọ́rọ̀ mi yé ẹ, mo kàn ní kí n send voice note yìí ni, mi kò yẹ mi ìrànyàn kankan, mi ìpèyàn kankan. Bó kàn ṣe wá sọ́kàn mi, òun ni mo ṣe pè ẹ́, ni mo ṣe ní kí n sọ fún ẹ. Ká ní mo ní nọ́mbà ẹ ni, máa pè ẹ́ directly ni, mi ní send voice note. But àìní nọ́mbà ẹ ló jẹ́ kí n send voice note yìí torí mo mọ̀ pé ó máa gbọ́. So Lizzy ANJORIN, I repeat myself, my main reason of this voice note kò ju pé má fi ọmọ mi ṣe video karamo àbí message karamo tó ń ṣe lórí social media. Rachel, please come and take this boy. Má dán wò, tó bá dán wò wá dán tán o. Gbogbo àwọn tí ó mọ̀ ẹ́ ló máa bẹ́ẹ̀ káàánú o. Ìwọ náà kúkú ti sọ. So like I said,
èmi wá sínú DM ẹ mi ò ní nọ́mbà ẹ lọ́wọ́ ni tí n bá ní nọ́mbà ẹ lọ́wọ́ máa pè é directly ni kò ní jẹ́ voice note ni mo máa send ẹ but unfortunately mi ò ní nọ́mbà ẹ lọ́wọ́ that is why I'm sending you this voice note torí pé mo rí pé ibi báyìí náà ló ti bá mi chat the other time tó ló fẹ́ wá sọ́dọ̀ mi so now I'm saying it for the last time Liz Anjorin for whatsoever thing tó bá ń ṣe lórí social media for whatsoever video post ni o whatever o má ever involve ọmọ mi sórí èyí tó post recently tó ń sọ tó pè mí ní imbecile tó sọ pé èmi ṣèkó mọ ìyá àti ìyá ọmọ àbí bàbá ọmọ wọn ò sí lórí ìjókòó pé bóyá mi kọ́ ló lọ́mọ mi ò mọ̀ bóyá wọ́n ló lọ́mọ ni bóyá wọ́n ló gbóyún bóyá wọ́n ló bí ni kò yé mi ìdẹ̀ mọ̀ bóyá ọkọ ẹni bàbá ọmọ ní báyìí ní ìsìn kò yé mi tó fi feel wípé àwọn tó jẹ́ ìyá ọkọ àmì ọmọ àti bàbá ọmọ wọn ò sí lórí ìjókòó but even at that problem ti ti ẹ nìyẹn I don't owe you any explanation neither do I even need you to even understand anything kò sí ń bẹ̀ o matter láti mọ WhatsApp tó ń lọ like I said you are not my friend you are not my acquaintance I can't even remember calling you a colleague shey you understand you are just there and I know you exist and for that reason I've never crossed your path and I don't think you have ever crossed mine until eléyìí tó ṣe fẹ́ tọwọ́ bọ̀ yìí and I'm telling you for free baby I'm telling you for free eléyìí tó fẹ́ tọwọ́ bọ̀ yìí o ò ní rí nọ́mbà mú o so má jẹ́ ká lọ sí route yẹn o so you understand and I don't even see any reason why you are involving me in anything you are saying or you are doing I'm sure now I don't understand because the other message to send in wá rí pé mi ò dẹ lóhùn only you've done a lot of things to destroy the enemy that plan to destroy me kí n tiẹ̀ pẹ̀lẹ́ enemy mi jọ kítẹ̀rẹ́ tó ń plan láti bá mi destroy àwọn enemy mi ta ló bí òbẹ́ iṣẹ́ tó yẹn ìwọ rántí tiẹ̀ o ti get ìwọ fi tèmi lẹ̀ má dá sọ̀rọ̀ mi má bá mi lé enemy má bá mi mú ọ̀tá má bá mi mọ́ rẹ̀ má ṣe nǹkan kan mi rán iṣẹ́ tó yẹn ìwọ rántí tiẹ̀ níbi tó ti ya gbàgbélébù ti tiẹ̀ o get má gbé ọ̀rọ̀ ti tèmi sórí kó fa tiẹ̀ lọ́wọ́ mi ò fẹ́ fúnrú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn so to understand tó bá fi òpẹ́ anything wà tó àbádúrà kan wà tó gbàdúrà yẹn lọ́kàn ara ẹ kó o bóde ṣe ń gbà yẹn kẹ̀dẹ̀rẹ́ ìlọ́po 10 àdúrà tó bá gbà yẹn ló máa jẹ́ tiẹ̀ àtàrà ọmọdọ́mọ àti gbogbo ẹbí ẹ so to understand because tó yàn bá tó of course tó bá nà ká àdúrà séyàn kan 9 tó kù gbogbo tiẹ̀ ló máa jẹ́ so tó bá jẹ́ pé ìyẹn ló fẹ́ ṣe gbàdúrà o lè gbàdúrà má wọrí bó ṣàṣe gbogbo ọwọ́ kan àdúrà tó bá nà sí mi gbogbo 9 tó kù in fact gbogbo 19 tó kù pẹ̀lú tẹsẹ̀tẹsẹ̀ ajẹ́ títí ajẹ́ tàwọn ọmọ àti ẹbí ìwọ náà kíní tó bá fi wọ́n fẹ́yàn kan náà fi ń ṣe kíní kan fẹ́yàn kan àbẹ́bá ọ̀lẹ́yìn máa ń sọ Yorùbá I'm very sure you understand you know Yorùbá very well so òjò tó rí tọ́ lọ́hùn mẹ́nu kúrò lọ́rọ̀ mi ṣó ti yẹ mẹ́nu kúrò ní ọ̀rọ̀ èmi Dayo Amusa I don't want to have anything to do with you. I don't want us to cross paths. I don't want to get involved in your ish. Tí o bá kí n ṣe fídíò tó ṣe lẹ́yìn ìgbà tí mo bímọ mi ò rò pé mi àti ẹ lọ́rọ̀ kankan yòówù. Bọ̀ mo kọ̀ rí pé pẹ̀lú fídíò tó ṣe yẹn wẹ̀ ọwọ́ Ọlọ́run ló ní ìdí ni mo ṣe gbàdúrà fún ẹ. Post tí mo dẹ̀ post sábẹ́ Hexabog àdúrà ni mo ṣe fún ẹ mi ò bú ẹ mi ò pè ẹ lórúkọ mi ò pè ẹ ní nǹkan tí Ọlọ́run ò dá ẹ ìwọ ń pè mí lẹ́ńbẹ́sáìlì tí ò bá ń ṣe pé bóyá ìkọjá àyè tí ò bá ń ṣe ìkọjá àyè bó jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ́ kan because mi ìfẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ nǹkan tó máa trigger ẹ you understand your mental health is very very important to me. So I don't want to say things that will trigger you. Débi tó máa wà ẹ̀jì àbí tó máa you know tó máa tátàrà ẹ̀ ò ní balẹ̀ tó máa tún lò long set green light láti defending nǹkan tí o ṣe. I don't want to stress you. So I'm not going to reply to every other thing you say. Mo kò wá bá ẹ ni. Okay, jẹ́ kí n tẹ̀ tún sọ báyìí mo wá bẹ̀ ẹ́ ni Lizzy Anjorin mo wá bẹ̀ ẹ́ ni. Ṣó gbọ́ o jẹ́ kí n sọ pé mo bẹ̀ ẹ́ kó má dàbí pé mo wá wọ̀n ẹ́.
tó ẹ̀yin èèyàn wa ẹ máa ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí DAYO AMUSA tí ó sọ nínú voice note tí ẹ ṣẹ̀ gbọ́ tán yìí. Ẹ ti gbọ́ àwọn ìkìlọ̀ pàtàkì èyí tí ó fún LIZZY ANJORIN. Ẹ sì ti gbọ́ bó ṣe sọ wípé wèrè ọlọ́mọ ni òun, wípé kí LIZZY ANJORIN dẹ́kun ìwà àti máa dárúkọ ọmọ òun nínú gbogbo nǹkan yìí tí ó bá ń ṣe o. wá bẹ́ẹ̀ ni